ọ̀dọ́dún láàárọ̀ wọn bì lórí àtẹ bọ́dún bá ti dún pèrègùn àgbápọ̀ tuntun wọ̀. a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó méde pè tó pegedé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ sọ ọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe báálẹ̀ ọ̀rọ̀ ìlú ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí àbísùjó ìjà kátàkìtì lóró ìdàkàtà ń jà lọ́fà lọ́jọ́sí ó lóṣojú poro nínú oko ìbáṣojú olóko ìbá làwọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rọ ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́ra là ní ẹ̀mọ́jọ́ òdìlẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọ̀fà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe báálẹ̀ ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó broadcasting television ó là kí n pé ẹ sọdún ọdún iná ẹ ṣe tẹ̀mí. ẹ já mọ́ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta àbí kí n pé ká mọ́ kíra kú àkókò yìí. ọgbọ́n kọ́ lọ́lá ẹni tó rí bá gbárùkù tì ní dànkan wò tí bọ́ sí i. ọlọ́gbọ́n ayé kan ò ta kókó omi méjì aṣọ ọmọràn kan ò lè mọ yerùpẹ̀ ilẹ̀ atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun ẹ rí àìpá lórí bí ẹyẹ gúnugún àìgùn lọ́rùn bíi tògòǹgò kò já mórí àpésìn bákan náà ni ọ̀fà yìí lẹ̀ ká mórí ọlọ́lá láwùjọ àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn ó kọ tí ń bí àwọn ọlọ̀tẹ̀ nú wọ́n ní mo pera mi nírúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn ntọ́ bá jọ ńlá fi wéhun ńlọ́jọ́ orí bẹ́ẹ̀ ipò ẹ̀pá ńlọ́jọ́ pósẹ̀ lérí ọwọ́ alábàáwọn ju àrán ọ̀pẹ ẹnu màdó jẹnu ìrá ẹnu kẹ́kẹ́ jọtẹ̀já mọ́jọ́ ọ̀ràn míyàn pọ̀ mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí àṣejù kọ́ o ẹ̀san ni àṣejù kọ́ ní tí wọ́n ń béèrè là ń fún wọn ṣé ẹ gbàgbé n tó gbé mi wá ni pé mo wà vindicated ìyẹn ò túmọ̀ sí pé n tí mo sọ ń jò ní nípa ìṣọ̀wọ́ àwọn èèyàn tí ń bẹ lọ́yọ̀ọ́ lónìí níbi tá à ń pè lọ́yọ̀ọ́ lónìí èèyàn àgọ́dọ̀ yọ mo ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní ìbátan pẹ̀lú Ọ̀rànmíyàn mọ́ tàbí Odùduwà ńlọ́fà tí wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n ń ṣe ńbẹ̀ náà ni àáfàá kan nílẹ̀ yìí ni wọ́n ti justify mi pé báwí kónkó ṣe wí gangan bẹ́ẹ̀ ló ṣe rí ilé táwọn wá fi lé ni pé ṣìbẹ́mi tí ẹ sọ páwọn tí ń bẹ lọ́yọ̀ọ́ tá a bá yọwọ́ bàrùbá tá a yọwọ́ àwọn tápà láti nu pé tá a yọwọ́ àwọn tó wá láti bọ̀gú tá a yọwọ́ àwọn Fúlàní ọmọ káàárọ̀ òjíire tí bẹ́ẹ̀ wọn ò tó nǹkan bàbá yìí lọ́wọ́ tó ń jẹ́ kó yé mi pé okùn ò ní gùngùngùn kọ́ mọ́ níbi tó ti gùn wá ìran bàbá ńlá bàbá tàwọn o Málì wọn ti ń bọ̀ o wọ́n gba Bọ̀nú wọlé níbi tí wọ́n sì wá dúró sí Ọ̀yọ́ ni mo wá ní etí èmi nìkan kọ́ ni yóò gbọ́ àti pàápàá jùlọ òun là á mọ́fàfà ìdí igi là á bá kó lè wọ̀ rẹ́kọ̀dù torí ọ̀la ṣe àgbẹ̀ gbogbo tá à ń ṣe ńlọpọ̀lọpọ̀ èèyàn ń bọ̀ wá bá ńgbà táwa bá dàgbà sa àdògbò tá a lọ àrọ́mọdọ́mọ wọ́ mọ́ rí àní bí wọ́n bá ń wá tàn tí wọ́n fẹ́ tú tàn títàn ò yé wọn mọ́ wọ́n mọ̀ tú nínú àwa tí à ń sọ̀rọ̀ lónìí Yorùbá ní bọ́mọ Yorùbá mọ̀ tàn mọ́ á lọ dọ́wọ́ ìyá òun ìyẹn túmọ̀ sí pé obìnrin ní ráàyè awẹ́wà obìnrin ní sọ̀tàn láyé àtijọ́ àwọn ìyá ìyá wa àwọn ìyá bàbá wa àwọn wọn máa ń sọ̀tàn àwọn ọkùnrin ò ráàyè gbádìí ẹ̀sìn ìkọ̀ọ̀kan náà àwọn ọkùnrin ló ráàyè àti máa sọ̀tàn ọ̀gbọ́ Yorùbá ní baálé ilé tó dilẹ̀ ní di kọ̀ǹkọ̀sọ̀ ẹni tó wínlẹ̀ tí ò níṣẹ́ ni wọ́n pè sọmọ tó dákú
bọ̀dá Joshua bọ̀dá Lékéré ọmọ ẹ̀ mọ̀ tó ti sojú bí ìta náà ó ń tọ̀ òun ilẹ̀ ní nígbà tí ò rí bí lọ ẹ bá níṣẹ́ yóò ti lọ bí iṣẹ́ látàárọ̀ wọ́n bá tiẹ̀ wá tó bá tiẹ̀ wá dé tán sọ pé àìsí ilé yín ni o ọmọ kan dákú ládùúgbò ni ó ga o báwo wọn ní sí wá ṣe àwọn ti gbé lọ sọ síbùtù ààrẹ tí Ọlọ́run ṣeun bá ń gbóúnjẹ mi yóò tẹ̀síwájú láti máa ṣe nǹkan mìíràn lọ ni. so lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn ìyá wa ìyá bàbá wa àwọn ni wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ tá a fi ń sòdì wọn lé ayé lónìí. Àkàndọ̀rọ̀ Awíkonko mo débì kan lánàá mo ń sọ̀rọ̀ wọn ní Ọ̀yọ́ ni mí mo ní mo wí bẹ́ẹ̀ fáwọn tí wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ mo ní wọ́n ní rọ́ ni pé mi yìí sọ̀yọ́ mo ní mi ọ̀dẹ̀ dínà yẹ̀ rí nínú ìgbésí ayé mi láti sọ pé Ọ̀yọ́ ni mí ń tọ́ ń sọ pé ọ̀rọ̀ èdè ẹnu rẹ ti jẹ́ ká mọ̀ pọ̀ Ọ̀yọ́ ni ọ́ ńbẹ̀ láti rọ́ máa lè kan tọ́jọ́ pé àmọ́ bóyá Bọ̀núlò náà ti wá bóyá láti Málì làwọn babalábá bẹ́ẹ̀ ti wá tó ní ọmọ àlè lèmi ó yadun pọ̀ǹgà ló ń pè mí lọ́mọ àlè. So now ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀ lálàáfíà káàkiri lẹ́yìn tí ogun ti tú Ọ̀yọ́ lé kógun tiẹ̀ tó tú Ọ̀yọ́ lé rárá lóríṣiríṣi ìlú ti dàpọ̀ mọ́ àwọn ọmọ Ọ̀yọ́ gangan dídé tọ́ràn míyàn débẹ̀ hùn ńlẹ́lẹ́ ń pé Tápà ti fún ìyàwó ó ti bímọ àwọn ọmọ tó bí àwọn yẹn jẹ́ half Yorùbá half Tápà àwọn náà wá ń bímọ ọmọ wọn ń padà sílé lọ fẹ́yàwó ọmọ wọn ń padà sílé lọ lọ́kọ ọmọ ta làwọn bí àwọn bí full blooded Tápà full blooded Ìbàrìbá àbẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ Ọ̀rànmíyàn fẹ́ ọmọ ilé ń pè tòrò sí àbí kí ló kọ ìyàwó ẹ̀ eléyìí wá àwọn ọmọ tó ń wá bí àwọn jẹ́ ìlàjì Yorùbá ìlàjì Tápà àwọn ọmọ táwọn wá ń bí táwọn náà jẹ́ ìlàjì Yorùbá ìlàjì Tápà àwọn wá fẹ́ Tápà níyàwó wọn pọ̀ ọmọ Tápà ni wọ́n fẹ́ Tápà níyàwó èyí tó jóbìnrin nínú wọn fẹ́ Tápà lọ́kọ bàbá lọ́lọ́mọ o wọn wá jẹ́ full blooded Tápà kò wá sẹ́ni tó dá wọn mọ̀ mọ́ kò sẹ́ni tó lé wọn mọ́ torí pọ́ ọmọ Ọlọ́yọ̀ ni wọ́n torí pọ́ ọmọ ìjòyè Ọ̀yọ́ ni wọ́n Yorùbá tá à ń sọ yìí náà nísìnyí wọ́n jẹ́ oyè wa wípé inú Basọ̀run ló ti jẹ jáde ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ ntọ́kọ̀ jẹ́ Basọ̀run Ọ̀yọ́ Ìbásọ̀run ìdílé tán ti ń jẹ́ Basọ̀run gbà náà Ìbàrìbá ni wọ́n alágbára sì ni wọ́n àwọn ni wọ́n ń kọ̀ǹtró àkóso ìlú Ọ̀yọ́ asadẹ́ẹ̀d torí pé àwọn ni wọ́n jọmọ nílẹ̀ nígbà náà Àkàndá mi ìfẹ́ jẹ́ kákàwé mi ó pọ̀ jù níbi tí mò ń lọ náà ni pé láti fìdí ẹ̀ múlẹ̀ bíbá bọ́yọ̀ bá ń sọ̀kò bàbá rẹ̀ ti ń búfẹ̀ láàrin wọn bàbá rẹ̀ ti ń yọpọ̀ lára Ọ̀ọ̀ni bàbá rẹ̀ ti ń pe Ọ̀ọ̀ni lẹ́rú ti ń pe Ọ̀ọ̀ni lábọ̀ rẹ̀ ẹ ti mọ̀ wípé àwọn gangan ọ̀tán mọ́lẹ̀ yìí bàbá rẹ̀ ti ń sọ wípé ọmọ lè ju bàbá lọ ẹ rí i pé wọn ọ̀tán mọ́lẹ̀ yìí. so Àkàndọ̀rọ̀ Awíkonko pápápá náà mo fẹ́ ṣe ẹ jẹ́ sáré fi fọ́nrán ọ̀hún hàn yín kò jù bẹ́ńbélé lọ o mẹ́sẹ̀gì tí ń bẹ ń bẹ ńlọ́bẹ̀ǹgbẹ̀ God bless you ẹ ṣe pọ̀. Acview Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Acview Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ nílé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé
ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Goldworm tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Goldworm ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ má kà lálálẹ́ ẹ má kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kó tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ tí lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ ó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́
mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. káàkiri lórí Aláàfin ọ̀nù Aláàfin ọmọ àwọn àgbàlagbà la wá kódà bàbá ńlá àti nígbà tí ń bọ̀ láti Mali tí wọ́n dé bọ̀ nù nígbà tí wọ́n fẹ́ délẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni wọ́n dé sí. Ọ̀yọ́ yìí ìbẹ̀rẹ̀ àti ìgbà pélé tá à ń kọ́ ní ìrànwá lọ́fà. ìdààmú sọ̀dí. òun náà lẹ́gbọ́ yìí o ẹlẹ́dàá wọn ń gbọ́ òsì ń bẹ̀ ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ń bẹ̀ etí yín lẹ̀ sáfẹ́ gbọ́ mo ṣe bójú yín lẹ̀ sáfẹ́ rí ọ̀rọ̀ òpònú táwọn kan ń sọ o tí wọ́n ń sọ kò sí wa àṣé Mali ni wọ́n ti wá o àṣé Borno ni wọ́n gbà kí wọ́n tó dé Ọ̀yọ́ o now instead táwọn fi bára wa jà èṣe béèrè dáadáa lọ́wọ́ bá mi rẹ lọ́wọ́ mọ́ mi rẹ so ní grandpa so ní grandma èṣe béèrè lọ wọn nbo lineage tiwa gangan nbo nìran wa ti wá nbo nìran wa ti ṣẹ̀ Ọ̀yọ́ tá à ń pariwo èṣe lóòótọ́ la tàn mọ́ Ọ̀yọ́ bàbá kan bàbá wọn gbọ́ Ọ̀yọ́ bàbá tàn mọ́ Ọ̀yọ́ lọ́nà wo nbo láti tán nbo láti jẹ yẹn kan gbá instead téèyàn ó fi máa jìjẹ bí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ní ìsìn mi ó sọ wípé ìyẹ̀rú ọ̀kìn ni mi ọmọ ọlọ́fà máa jọ mo wá ní kéèyàn ó tó sọ fún mi òye yé mi pé mo tan mọ́fà níbì kan ó túmọ̀ sí pé àwọn tí wọ́n wà lọ́fà lónìí àti ran bàbá tèmi iná jọ kú lọ́yọ̀ọ́ ńgbà ogun lé wa a lè gbàbì kan náà ogun kì í jẹ́ kọ́lọ́mọ ọmọ mọ́mọ́ ogun ní máa ń jẹ́ kí ìyá ó gbọ̀tọ̀ kí bàbá ó gbọ̀tọ̀ kọ́ ọmọ ó gbọ̀tọ̀ ìyá ọmọ fọkàn sí pé wọ́n ti pọkọ wọ́n ti pọmọ sójú ogun ọkọ ọmọ fọkàn sí pé ìyàwó sì ti ṣègbé àwọn ọmọ sì ti lọ àwọn ọmọ mọ ríra wọn gẹ́gẹ́ bí aláìníyá aláìní bàbá pé ogun sì ti pa bàbá àwọn àti ìyá àwọn dànù ogun ló sọ àwọn da aláìníyá aláìní bàbá wọn ní mọ̀ pé gbogbo àwọn làwọn wà láyé ọ̀nà táwọn gbà ní ọ̀bára mu exactly gẹ́gẹ́ bógun ṣe máa ń ṣe nù ogun kì í mú ní rìn lógun tọ́ ká má fira wálẹ̀ o ẹjá jọ máa lọ ní òkè máa wò pàkọ́ yín lọ́wájú kì í sọ̀rọ̀ ogun tí wọlé lójijì téèyàn ò ní múra lẹ̀ ogun tó jẹ́ pé ní orí yọ ó dilé ni ń lọ fún gbogbo aká bíi sasa àgbálẹ̀ lónìí àkàndọ̀rọ̀ Awíkonko
ni mo ṣe ń sọ wípé ẹ má gbẹ́ kòtò ọ̀tá jìn ọmọ rẹ lè kó sí ibi tá à ń gbé là ń ṣe o ibi tá a ti bára wa là ń gbé ibi tá a wá ń gbé là ń ṣe. èmi àtẹ̀yìn bára wa ń bi wọ́n bí wa sí ni ibi táwọn ọ̀ràn baba ńlá baba wa ti ń bọ̀ àmọ́ mi tí mo sọ̀rọ̀ ní ìsinmi ọkàn lè mọ gẹ́ẹ̀sì ni bàbá mi ò láǹfààní àti sọ fún mi bàbá tí wọn ò láǹfààní àti sọ fún mi gbọ́njú báyà bàbá mi láyé ẹnìkan kọ́ ọ̀dẹ̀ pè mí jókòó ṣùgbọ́n ọkàn mi ní sọ fún mi pé nǹkan fi ń kì mí mọ́fà mọ́tàn mọ́fà ilé ìtọ́ dájú tó hàn sí mi ni pé Ọ̀yọ́ ni mí ǹtọ́ wá hàn dáadáa ń bẹ̀ ni pé ojúlówó ọmọ Ọ̀yọ́ lè mi ṣègbàdì bá mi ṣe tápà ńlọ jẹ́ kí n máa dáàbò bo apèrè Oòduà torí mo nígbàgbọ́ pé apèrè àwọn ọ̀ràn ńlá bàbá mi nu kò gbọ́dọ̀ bàjẹ́ ọmọ àlè nìkan ní kọ̀dí síta tí máa ń tọ̀ ọ́nú ilé Yorùbá nílé òní múná kí baálé olóṣùn kàkà ọbọ̀lùmùgọ̀ tí ń bá lé ìyá tiẹ̀ jẹ́ àwọn agilí ti gbọ́n wọn a máa tún lé bàbá tó bí wọn lọ́mọ ṣe àkàndọ́ ọ̀rọ̀ Awíkonko kò síjà ń bẹ̀ o ọ̀rọ̀ yóò kàn jà kò bá jà wá ń tá ń gbìyànjú àti sọ fúnra wa òní wípé ẹjẹ́ àlógbá lé jẹ́jẹ́ àmì tí tó kó lè so àkàndọ́ ọ̀rọ̀ Awíkonko àjáwọ̀ ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ sókì mo ní wọ́n ṣe bóge tí ṣe bẹ́ẹ̀ tiẹ̀ nílẹ̀ tòní tọ́mọ́ lóòótọ́ àìjónírọ́ òpùrọ́ ìjà ní dálẹ̀ o ṣùgbọ́n bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù a máa fẹ́ jò òótọ́ ló jẹ́ káwọ̀ mọ́ sọ fún wípé ẹ mọ́ parọ́ mọ́ irọ́ ò da olórin kan lọ́kọ̀ ẹ mọ́ ta tẹ́tẹ́tẹ́ ò da èmi wá ní ẹ mọ́ parọ́ mọ́ irọ́ ò da bẹ́yìn bá parọ́ àwa kan mọ̀ já yín so ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹja sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Ìdí àti àṣà lè káàrọ̀ òjìrì òní wọ̀ mi orílẹ̀-èdè lè káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọ́n àjù àṣẹ o. ẹwà orúkọ tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Obìnrin ẹni ká máa rún sinimá látàwí dé ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀gbọ́n bàtàjà kù ní kalẹ̀ wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀bọra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀ ó gbọ̀ tún yọ gbòsì yọ gbàgbédé méjì yọ pọ́pọ́ apálù gángan lájagun tà tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná barawuta òjò palami ọkà yọ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adéoyè Abẹ́fẹ́ Awíkonko directed by Ṣeun Akínsànyà correct man packaged by Mary Akíọ́lá starring Sanusi Isiakapa Kabiru Adéyínká Arínájà Ralph Níyì Délé Fágbóyọ̀ Adéwálé Alẹ́bíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Támọ́tíyé Eléjìgbò Abẹ́ní Ẹ̀rọ Adéoyè Abẹ́fẹ́ Awíkonko fúnra ẹ̀ Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun ajagun ta now showing on YouTube ẹ click sórí Awíkonko TV kẹrìnrán wò ajagun ta ni o àwòtúnwò ní ẹgbàá bẹ́ẹ̀.